kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni a ní kó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni ló tún ń gbà ní. Ẹni a ní kó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀hún. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán mi o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jálè gbóòórùn àṣebí o. Kò sólókò lóko. Hallelujah. Olúwa ẹ̀mí o. Ẹ̀mí. Ẹ̀rọ alàgbà. Ẹ káàbọ̀, ẹ káàbọ̀. Kí ló ṣe arábìnrin yẹn? A ń ṣe deliverance fún ni. Ẹ̀mí òkùnkùn bá jà. Àwọn cast and bind. Yeah. Ṣára ilé ti balẹ̀ báyìí. Kò sí nǹkan tí Olúwa ò lè ṣe. Ọlọ́run tèmi ń sìn. Ọlọ́run má ṣeun tì. Kí ló mú yín wá? Alàgbà, ọmọ mi obìnrin mà ni o. Ṣé ló lọ nífẹ̀ẹ́ ọmọ ẹlẹ́mìí òkùnkùn kan? Kò dẹ̀ sí nǹkan tá a ṣe. Kò sí ọ̀rọ̀ tá a sọ. Ṣé ló kọ̀ jálẹ̀ tó sọ pé òun gọ́gọ́ lòun fẹ́ fẹ́. Ìjọ ẹ ràn mí lọ́wọ́. Wọ́n ti gẹ̀ẹ́tì ògo ọmọ yín nìyẹn. Holy Gabriel, Holy Uriel, Holy Raphael, Holy Uriel, ẹ̀mí mímọ́. Gbogbo ogun èṣù jíjà. Aláàrùn iná ọ̀run mo fi já gbogbo ẹ̀mí òkùnkùn. Wọ́n ní kó já wá. Olúwa o, àní kó jásẹ̀. Alàgbà, kò sídè kankan níbi kankan. Ẹ ò rí nǹkan tá a fi ń hàn mí, ìyá mi. Kò sẹ́mi òkú kankan níbi kankan. Ẹ wo àṣìṣe ọ̀rọ̀ ni o. Ṣé rí ìfẹ́ tó wà láàrin wọn gangan bí òun ni dètè ń sọ. Ṣé wàá rí ìfẹ́ yẹn gangan? Ó ní mo fẹ́ kí mi àti yín kájọ bàjẹ́. Kí bá mi bàjẹ́. Kí n bàjẹ́? Bẹ́ẹ̀ ni. Ta ló wà ńbẹ̀? Èmi ni sà. Ọlọ́run ní jẹ́ mi. Up coach. Up coach. 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 Mi ò ní kẹ́ má mọ̀ tí o. Kí ló kàn ẹ́ bẹ́ẹ̀? Coach, nǹkan tó ṣẹlẹ̀ ni pé ṣẹ́rí kò ń ṣe ẹ̀yin nìkan ní ikú dòdò dùn. Ṣé mọ̀ pé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ náà ni dòdò? Èmi náà ti sunkún, mo ti bara jẹ́, mo ti ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n mo rò pé a ní láti gbójú ńbẹ̀ náà ni. Àbí coach?
Coach, ẹ má bara jẹ́. Jamiu. Sir? Dìde. Dìde! Ọ̀fẹ́. Yes, sir. Ọ̀fẹ́. Yes, sir. Tó bá ti bọ́ síta, pa ilẹ̀kùn mi dé. Coach, ẹ má ṣe Double báyìí. up. Double up. Double up. Oh, coach. Double up. Double up. Double up! Doctor. Yes, sir. Ó dà pé àwọn àlejò kan ń béèrè yín. Àwọn wo ni ẹ? Àwọn olóyè. Báwo ló yẹ máa ń ṣe báyìí? Nurse, ṣé o yẹ kó ti sọ fún pé mi ò sí lé ní kí ló tó kí ni gbogbo eléyìí sí báyìí? Ó yẹ kó ṣé o lè sọ fún pé mi ò sí. Òyìnbó ni o, káàsán o, kújọ́ mẹ́ta, ṣẹ̀ṣẹ̀ ń lọ, ṣáájé ń wá, ẹ̀lẹ́ o, ẹ̀kújọ́ mẹ́ta, ẹ̀lẹ́, gbogbo ilé ń kọ́, ẹ̀lẹ́, ẹ̀kújọ́ mẹ́ta. Báwo dẹ̀ lára? Adúpẹ́ o, Adúpẹ́ mi, adúpẹ́ ara. Ṣé o sì tí mo rí? Ó kúkú sí. Wúyì, ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ilẹ̀ ìlú tá a wà lẹ́nu ẹ̀ látijọ́ yìí, torí ẹ̀ náà lọ tún ṣe wá báyìí. Wúyì ó ti ń pẹ́ jù, ó ti ń pẹ́ jù, bó dẹ̀ ṣe ń pẹ́ lójoojúmọ́ ló ń fara hàn wípé tá a bá ṣọ́ra ilẹ̀ ìyá bọ́ lọ́wọ́ wa o. Àmọ́ ọ̀rọ̀ yìí kó má lọ dàbí ègún lé àwa ọmọ ojúlówó pàkúrọ̀ lórí torí ilé àwọn bàbá wa ni kò dẹ̀ ní dákírò àwa yìí máa wò kílẹ̀ náà tún bọ́ padà sórí kó bọ́ sọ́wọ́ àwọn àjòjì inú àwọn tó bí wa ò ní dùn. Ohun tó ń ṣẹlẹ̀ yìí èmi náà ti gbìyànjú lórí ọ̀rọ̀ lẹ̀ yìí o kò síbi tí mi ò tí ì gbé gbà. A mọ̀ pé ó gbìyànjú àmọ́ ìgbìyànjú yìí ò yọ ó dẹ̀ dàbí pé ó dàbí pé ò fẹ́ mọ iṣẹ́ bí iṣẹ́ ò ṣe bó ti tó àti bó ti yẹ bẹ́ẹ̀ ni. Kò yé mi o. Wá fi ara balẹ̀ Wúyì àwọn àgbà lọ wọ́n bọ̀ ní àwọn Yorùbá wọ́n ní kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò lè rí ogbe orí àkùkọ adìẹ jájẹ. Àwọn Yorùbá ọ̀hún náà ló tún wá sọ pé ẹja tó bá sùn òun lẹja míì fi jẹ. Bẹ́ẹ̀ni. Ẹ mú sùúrù ṣé bóyá ẹ rò wípé bóyá mo kàn gbé ọ̀rọ̀ yìí mo gbé tì síbì kan àbí mo kàn ń ṣeré mi ṣe kankan lórí. Àwa ò sọ pé ò ń ṣeré o a sì sọ pé ò ń ṣiṣẹ́ ohun táwa fẹ́ kó yé wọ ni pé ó dàbí ẹni pé ìwọ ò mọ bí ọ̀rọ̀ ilẹ̀ yìí ṣe di àwa lógún tó ò bá sì mọ àdá ọlẹ́bí. Ó ṣeun ìyálóde àwa là ń dára wa láàmú Wúyì ń hùwà bí ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹrù ńlá ni ó wúwo jorí òun lọ ṣùgbọ́n Wúyì gbọ́ o tó bá lẹ́rù ìwúwo jorí ẹ̀ lọ ò lè bá wa ṣe àwọn èèyàn kúnlẹ̀ o à á pe ẹlòmíì wọn á bá wa ṣe. A lè gba lọ́ọ̀yà àti ẹ̀ lè gba lọ́ọ̀yà. See. Yes. I don't think Memo will continue with the project anymore. I don't know what your contractors are doing or whatever. I gave them enough time, but they are not doing anything. They're just messing things up for me. Okay. And I'm here, and you're just telling me what is not. Okay. Why? I want to pull out of this project. I don't want to continue anymore. No, you can't pull out. Sherry, give me a reason. Please, Sherry, on behalf of everybody here, I say sorry. Okay. We are going to make sure. Excuse me. Sorry. Pick your call. Thank you. Hello? Hello, Deji. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti admit Fẹlá. Bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ó wà ní coma. Kí ló ṣe? Wọ́n kàn ló collapse ni. Ṣáàtì ẹ̀ máa bọ̀ báyìí. Ṣé ẹ ti sọ fún Láolú? Láolú? Ṣé Láolú ni bàbá ẹ̀? Excuse me, sir. As I was saying, I'm gonna make sure pé irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́. Better. You will be happy next time. Better. Mo fún, just take my word for it. Kò
kò ní ṣẹlẹ̀. We appreciate that. Thank you. Thank you very much. Borokini. Doctor. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé lẹ máa sọ? Látàárọ̀ tí mo ti wà bẹ́ẹ̀ yẹn tí mi rẹ́lẹ̀ kan láti attend sí mi ṣé ibi ìjẹ́lẹ̀ ni. Ẹ máa ní láti take it easy ní ẹni sùúrù o. Kí ní sùúrù? Wọ́n ní mo ti wà bẹ́ẹ̀ over 12 hours mi rẹ́lẹ̀ kan láti attend sí mi ẹni kí ní sùúrù. Ẹ farabalẹ̀ ṣe ti gbọ́ ẹ ní láti farabalẹ̀. Ṣé mi ìsanwó ni abẹ́rẹ́ wo ìwé àwọn tẹ́tí sanwó nísàlẹ̀ ẹ sọ pé mi ìsanwó bẹ́ẹ̀ ni ẹ sáà wọlé ìjáde ẹni kọ́ wá síbi tí mo wà láti wá yọjú sí mi. Uncle. Ẹ̀yin gan uncle yìí kì í sẹ́ uncle ẹ. Okay, Mr. Sherry tí mo ṣe wà yìí mo busy gan ni mi tẹ̀lé yẹra mi sí mẹ́fà ṣe máa ní láti take it easy ni ẹ máa ní sùúrù gidi gan ni. Ṣé ìtẹ́sọ nìyẹn àbí? Kí ní sùúrù gidi ní ìtẹ́sọ àní kò sọ̀rọ̀ rẹ lẹ́nu gbogbo yín àtẹ̀yìn o àti nọ́ọ̀sì o àti gbẹ̀gàdàgà tó wà lẹ́nu ọ̀dọ̀ yẹn gbogbo yín ẹ̀ wá láti jìlè rè ṣe náà rè. Ẹ ní sùúrù irú ọ̀rọ̀ jákujáku òṣìwò nìyẹn torí pé mo jẹ́ dókítà nígbè kẹ́ máa sọ̀rọ̀ sí ní ẹni àwọn or what sort of nonsense is that? Mr. Man, ẹ take it easy, ẹ má bínú, ṣé ti gbọ́. Wọ́n máa attend sí yín láìpẹ́, ṣé ti gbọ́. Ẹ pẹ̀lẹ́. Dr. Bùrọ̀ Apọ́mọdé. Ṣé irú yín gan-an kẹ́kẹ́ ilé dọ́kítọ̀? Ẹ jẹ́ kẹ́ lọ kọ́ fọ́gá. Ẹ kúkú ta ilé ìwòsàn yìí kẹ́ fi kọ́ bakery kẹ́ yé máa gbẹ̀mí àwọn èèyàn. Ẹ ní sùúrù, ẹ má bínú. Ṣé ti gbọ́, ẹ má bínú. Kí ni ó nígbà tí ẹ bá gbẹ̀mí mi ni? Ẹ wà máa rùkú jáde onímọ̀ pé mójú àwọn èèyàn ni ẹ fi ń rùkú wọn jáde. Ẹ má bínú. Ẹ bá ní kí n bá bí. Ẹ rọra o. Wuyì àwa ò lè lajú wálẹ̀ o kí ta ló bọ́ kó wọ àbí ìyálóde ẹ̀ ní kíni lórí. Òótọ́ lẹ sọ o ọ̀rọ̀ lẹ sọ. Ṣé ẹ ti sọ tèyí tán? Èmi ò ní sọ tọ̀dọ̀ mi tán má máa sọ̀rọ̀ ni Ọlọ́run jẹ́ àrí pé mo dodo ọ̀rọ̀ ni mo sọ yẹn ni kò fèsì sí. Ẹ ṣe nǹkan tó bá wù yín ni kẹ́ fi lẹ́ ń ṣe. Èrò pé mo gbọ́ dáadáa Wuyì. Bẹ́ẹ̀ni nǹkan tó bá wù yín ó ní kẹ́ fi lẹ́ ń ṣe. Mi ò lè wá bí kí n máa ṣe wàhálà kí n máa tọ́jú àwọn èèyàn ń bí kí n máa sáré kiri kí n máa torí ọ̀rọ̀ wàhálà ilẹ̀ káwọn àgbàlagbà méjì kan tí ò mọ bó ṣe ń lọ kọ́ máa sọ̀rọ̀ sí mi anyhow. Lọ́nà àwa la mọ bó ṣe ń lọ. Yes now ẹ mọ bó ṣe ń lọ now ṣé máa bó ṣe ń lọ ni ẹ mọ bí tí mò ń torí bọ̀ káàkiri àwọn ọ́fíìsì tí mo àrùn wàhálà tí mò ń ṣe àwọn èèyàn tí mò ń bá forí gbárí lórí gbogbo ẹ̀rọ kò ní pẹ́ sanwó fún mi now. Ọ̀rọ̀ yóò tiẹ̀ sì wá fàjà kó fàjà. Ìyẹn ló mú ẹ dìde báyìí Wuyì. Fàjà náà. Ẹ̀yin lẹ sọ dìjà náà. Wà ń táwa ń sọ rèé o pé bóyá ó nílò ìrànlọ́wọ́. Ìrànlọ́wọ́ látọ̀dọ̀ ta ni o ẹ jọ̀ọ́ kò yé mi torí pé ọ̀rọ̀ tá à ń sọ yìí ń sìn yìí ṣé ẹni tẹ́ fẹ́ mú mi kó wá ràn mí lọ́wọ́ yìí ṣádájọ́ ni ṣó lóṣèlú ni àbí ṣó dípò pàtàkì kan mú láwùjọ torí àwọn tí mò ń bá forí gbárí alágbára ni wọ́n tí ò bá ti sí gbogbo yẹn ń bẹ̀ eré lásán là ń ṣe. Àti ẹ̀ tí ìmọ̀ ń tàn. Ṣẹ́rí alágbára àwa rò pé o máa nílò alágbára ni àdèmọ̀pá alágbára ló ń bá forí gbárí tí wọ́n bá wá nílò alágbára ìwọ jẹ́ káwa mọ̀ báyìí. Ta wá lẹni náà tẹ́ fẹ́ fi ràn mí lọ́wọ́ sẹ́. Gẹ́gẹ́ bí Alóde ṣe sọ àìtí mọ̀ àyẹ̀fẹ́ search fún ni tá bá wá di fún tá bá rí àjẹ́ kó mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé ẹ fẹ́ gbọ́ òótọ́ lẹ́nu tèmi. Àkókò ń gbọ́. Ṣé fẹ́ gbọ́ solution sí gbogbo wàhálà tó wà lẹ̀ gbọ́. tí kálukú ta máa parẹ́ tí kálukú máa lọ́lé ṣé fẹ́ gbọ́. Ṣé ẹ ṣe ń bínú ni? Fẹ́mi, kí ló fẹ́? Because I'm not in the mood right now. Kò yẹ kẹ́ máa bínú. Ó yẹ kẹ́ mọ̀ pé àwọn kan ò mọ̀rọ̀ sọ. Àwọn ọkùnrin kọ́kọ́ rò pé wọ́n kò lè sọ̀rọ̀ sí ẹni àwọn. Kí ló dé náà? Látàárọ̀ mi ò jókòó mi ò jẹun. Gbogbo ara mi ló ń rìn, I'm sick here. Someone thinks I'm not doing my job very well. Sometimes I just feel like traveling, like leaving this place. Kí n fi yín sílẹ̀, kí n lọ sọ́nà jíjìn. Ó ti sú mi. Bóyá kẹ́ máa lọ sílé. Ilé ṣá. Kí ni difference?
difference? Àtìlẹ́ àti bíbáyìí. Kí ni ìyàtọ̀? Cinema ńkọ́? Cinema. Wo Fẹ́mi. Ṣé nǹkan tó ń ṣe mí ẹ̀? Ojú pé kí n máa lọ sí cinema lọ. Kò sáyè gbogbo yẹn, there's no time. Ó ti sú mi. Ó sú mi. But I respect you. In fact, I adore you. You're like a role model to me. But Femi, Joshi Muledawa, because I need to clear my head right now. I just need to clear my head. Okay. I shall take it easy. Adédèjì, Adédèjì, ṣé bí wọ́n ni mò ń bá sọ̀rọ̀? Dóná, bàbá ọmọ gan tó bímọ, kò tí ì hospital, àti rí. Ó ká gidi borí, ó ń ṣe bí ìgbà tó yẹ pé bóyá ìwọ lọmọ ẹ sick. Rẹ̀mí, nǹkan tó ṣe ọmọ yẹn, Ọlọ́run ní jẹ́ kó ṣe. I don't trust you. I don't. Irọ́ ló pa mi ò gbà ẹ̀gbọ́n rárá. Ṣé kò ṣe pé òun bá ìyàwó ọ̀rẹ́ ẹ̀ lájọṣepọ̀? Àbí kákúkú sọ pé ìwọ ló bí Fẹlá ni? Sórí ọ̀rọ̀ tó ra sọ́nsìn yẹn, máa fi gbígbọ́ ṣaláìgbọ́ ni o, máa ṣe bí pé mi ò gbọ́ rárá. Because mo mọ̀ pé tí insecurity ẹ̀ bá ti débẹ̀ ló máa ń sọ̀rọ̀ bí òpòlò, ó máa sọ̀rọ̀ bí ẹni tí ò gbàléwé kọjá rárá. Good evening, Dad. How are you? Ṣé ẹ̀yin náà ti ẹ̀ gbọ́? Ó wà ní private ward jàre. Madam. Mi ò ní jánu ń bẹ̀ tó lọ́rọ̀ ò tí ì lú Adédèjì. Bí mo ní wá ní ìwà náà fi ṣe ọ̀dọ́ dọ́tọ̀ ló kọrí sí iná láì. Madam, mo mọ̀ pé ẹ busy, ṣùgbọ́n mo ní láti wá, mo fẹ́ wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lórí nǹkan tí ó ṣẹlẹ̀ ń bẹ̀yẹn lẹ́ẹ̀kan. Ẹ dẹ̀ máa wo èmi tẹ́ ń wò yìí, mi kì í ṣe èèyàn bẹ́ẹ̀, bó kàn ṣe rẹ̀ mí yẹn ló jẹ́ kí n sọ̀rọ̀ bí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ má bínú. Ẹ pẹ̀lẹ́, ẹ̀yin náà ẹ má bínú sí mi náà sí gbogbo nǹkan tí mo sọ fún yín. Ẹ má bínú, ṣé gbọ́. The thing is, everybody is important and every patient has a right to good health. Ṣé ti gbọ́, ẹ pẹ̀lẹ́, ẹ ṣé. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́. Mo mọ̀ bẹ́ẹ̀ èèyàn dáadáa ni, in fact, mo pẹ́ mi nìkan tẹ́ sọ lẹ́ẹ̀kan yẹn. Ẹ ṣé. Ṣé ẹ̀ ń sùn dáadáa ṣá? Mi kì í sábà rọrùn sùn. Mo ti sùn nísìnyí, ó máa ti tó bí ọjọ́ méjì. But ṣé máa jẹ balanced diet? Nǹkan tí n bá rí ni máa ń jẹ o. Ìyẹn ò dá tó o. Ó yẹ kẹ́ máa jẹ oúnjẹ dáadáa, kẹ́ máa jẹ fruits, vegetables, kẹ́ dẹ̀ máa jẹ àwọn oúnjẹ tó dáa. Àwọn irú àwọn tó yẹ kẹ́ máa jẹ ní so that ẹ máa tètè get better. Ṣé get? Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣé. Bàbá, màmá, ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, choice kan péré la ní. Choice yẹn dẹ̀ ni wípé ká gba nǹkan tí kábíyèsí bá gbé kalẹ̀ ó tán. Wọ́n sọ fún ẹ, ìyálóde. Ṣé rí ọ̀rọ̀ ilẹ̀ tá à ń sọ? Ṣé nǹkan tí wọ́n fẹ́ fi ilẹ̀ yìí ṣe kò ní ṣe àǹfààní fún gbogbo papọ̀rọ̀ yìí? Ẹ̀mí mọ̀ pé ibi tí o máa gbé orí ọ̀rọ̀ kà nìyẹn. Mo ti sọ fún ìyálóde ká tó débí, o gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Mo ti sọ fún ẹ pé arákùnrin yóò ìmọ̀ iṣẹ́ ẹ̀ níṣẹ́. Gbọ́hùn tó sọ, gbọ́rọ̀ ọ̀rọ̀ tó sọ. Irú ọ̀rọ̀ adójútì ni wo ló ń jáde lẹ́nu? Ṣé ọ? Èmi ti rò pé ọ̀rọ̀ ẹni tó ní làákàyè òun ló fẹ́ sọ. Àṣé ọ̀rọ̀ rádaràda, ọ̀rọ̀ rírùn ló fẹ́ sọ jáde. Ìyálóde, ọmọ kan káàbọ̀, ọmọ kan Débọ́lá káàbọ̀, ọmọ kan dé. Ó jàre. Òṣè Ọlọ́run ló ní kó bá wa ń bí á dá fún ẹ. Oh my God, that was really, really funny, Femi. Femi. Yes. Osheko, thank you so much. I really, really appreciate you. Thank you. Kí ni mo ṣe? Mi ò ṣe nǹkan kan. But you know more to share now. Thank you. Okay.
Okay, mo ń bọ̀ nsìn. Femi, a máa sọ̀rọ̀ later. Ṣé kò sí? No matter, a máa sọ̀rọ̀ later. Let's go now. Wow. Mommy! Calm down. Take it easy. Borokini. ọ̀rọ̀ ti bọ́rọ̀ ńlẹ̀ kó tó wọlé o tó bá gbọ́rọ̀ burúkú tó jáde láti ẹnu Wúyì ẹnu ayé ẹ̀ kí ló wí. Wúyì ó ń sọ fún àwa méjèèjì bíbà lórí ìjókòó tiwa pé káwa yọ̀ǹda ilẹ̀ ìlú fún Láolú. láíláí kò lè ṣeé ṣe. ẹ dúró ṣé Láolú rò pé òun lágbára ni. ṣé ó rò pé òun lòun mọ̀yàn ni. wò ó Wúyì gbogbo nǹkan tí mo ní láyé àti lọ́run ni màá fi bá a fà. á dáa fún ẹjọ́ á dáa fún ẹja rẹ. dúró pé kí ni. ṣé ìwọ fẹ́ bá Láolú jà ni dúró owó wo ló ní èèyàn wo ló mọ̀ wàá kọ́ para ẹ̀ dànù. bàálẹ̀ pé kí ni wọ́n jẹ́ sọ fún ẹ o ó fojú ọmọ kékeré wù èmi Wúyì ó jẹ́ sọ fún ẹ bí ìjà lọ ṣe kéré tó tí òmìrán bá fojú di agbaṣọlá rẹ̀. òótọ́ ọ̀rọ̀ gidi ló sọ wà á tóbi mi sọ. àní máa gbé ẹjọ́ yìí a máa gbé lọ sílé ẹjọ́ ni. ihun tẹ́mi gan-an rò gan-an nù. kí àwọn ìjọba kúkú bá wa dá sí i ṣé owó bí ọ̀rọ̀ ń lọ báyìí. gbọ́n kankan tí mò ń sọ látàrọ. akọ́wù sétí. etí wádìí. kábíyèsí gangan níjọba. kábíyèsí tiẹ̀ kábíyèsí tiẹ̀. a máa gba lọ́ọ̀yà tó dáńtọ̀. wọ́n bá a pò gidi ẹ̀mí àbọ̀ ọba ni ọba lèmi náà láìpẹ́ gbà. bẹ́ẹ̀ ni mo mọ̀ á dáa fún ẹ wàá máa rí sọ pẹ̀wọ́n ikú ò ní pa ẹ́ báyìí àmì àṣẹ ikú ò ní pa ẹ́ àṣẹ. My brother. Good. Junior. Nàìjíríà báwọn di ààrẹ pẹ̀lẹ́. Láolú ìka burúkú ni ẹ ṣọyí kan tó ṣe ṣọyí kan tó fà ó fẹ́ mi tẹ́ báyọ̀ ọmọlọ́mọ jáàbí. abẹ́rẹ́ pé ìka ni ẹ èṣù ni ẹ wọ ìwọ ni ẹ kó wà lórí bíbá kó máa ṣàìsàn kó kó dànù. àmọ́ mi tí ẹ sọ lẹ́nu báyìí. ẹ lọ́dẹ má dà sí. mo ní kó stop gbogbo nonsense tó ń sọ yìí kó dá sí ẹ. ibo ló lọ wo bí ẹ̀dá kò súnmọ́ kí ló fẹ́ ṣe ó fẹ́ parí nǹkan tó bẹ̀rẹ̀ àbí mo ṣe fẹ́ parí ẹ̀ ni ó lè súnmọ́ mọ́ mi. Joshua máa fi ọwọ́ ẹ̀kọ́ mi kí ni sọ kó jáde. kí ni gbogbo tó sọ lẹ́nu yìí ìlànà wo ló ń jáde látẹnu ẹ̀ yìí. Junior wọ́n wá take mommy. èmi Deji no jẹ́ kó padà súnmọ́ mi ọ báyìí kó súnmọ́ mi báyìí kó súnmọ́. tí bá a ṣe tọrọ ọmọ yìí ni bá ní pé bóyá kárìíra ní ọ̀la honest ọlọ́run á túbọ̀ bá wa ṣe. àmì fẹlẹ́ òtẹ̀ ní pẹ́ jí lágbára ọlọ́run kò ní pẹ́ jí. àmì lágbára ọlọ́run àmì ọlọ́run ló mọ ohun tó fi tán fi ṣe. bíi ti báwo. ó máa wo ń tiẹ̀. kí ló ṣe ẹ́? ó look very dull. iṣẹ́ ni màá. iṣẹ́ ṣá. bẹ́ẹ̀. iṣẹ́ ní ìtẹ́mi wò lára ẹ̀ kí ló ṣe é ṣò ní sọ̀rọ̀ fún mi sì kí n gbọ́. Mọ́mi, Bọ̀dé ti fẹ́ pin mí lẹ́mìí. mo rò pé sọ́pọ̀ ti change. Ojoojúmọ́ ló ń burú sí i. Kò sí kíjọ́ kan kọjá ká má jà ni. Ojoojúmọ́ làwọn neighbors máa ń gbariwo wa. Ó tiẹ̀ ti sú mi mọ́, I don't know what to do again. Ó mà wá ga báyìí. Ṣé mo pé wọ́n ló fa gbogbo eléyìí ṣá? Ìwọ ni now. Ìwọ ló fún láyé káyé jẹ.
oníṣẹ́ gidi lọ́wọ́ olówó lọ́wọ́ kò ṣe pé owó ni ò sí lọ́wọ́ ẹ̀ you are a beautiful woman ẹ jọ̀ọ́ kí ló tó ṣe ìjókòó ṣe níbẹ̀ yẹn tí ò ṣe yí pé bóyá orí fọkànbalẹ̀ ń bẹ̀. ṣé o rò pé o ṣe gbàgbọ́ jù mí lọ ni now I am asking you ṣé o rò pé o ṣe gbàgbọ́ jù mí lọ ni ṣé bẹ́ẹ̀ mi mo mú ẹ dé church èmi ò dẹ̀ rò pé wà níbì kan nínú ìwé kìrìsìtẹ́nì wípé tí ìyà bá ń jẹyàn tàbí tí ìyà bá lọ sóko parun kó jókòó tàbí kó takú síbẹ̀ má nọrùn torí mo ṣe ń wo yóò dàbí pé nígbà tó bá sọ ẹ́ di punching bag tó nù ẹ́ tó fẹ́ pa ẹ́ dànù tí gbogbo ojú ẹ fẹ́ fọ́ bóyá gbà ẹni wà kó bẹ́ẹ̀. Mommy, it is well. Ẹ má worry, kò tẹ́ ní dé gbogbo bẹ́ẹ̀ yá change. It is kí ló pé. It is well, ma. It is kí ló pé. It is well. Ẹ jẹ́ máa lọ. It is well. Ẹ jẹ́ tètè máa lọ. mo ti ń gbọ́ bẹ́ẹ̀ o ti pẹ́ náà. Ọlọ́run á ṣe. ẹ ṣáà má jẹ́ kémi bá yín dá sí. ẹ má yẹ kémi bá yín dá sí. Á change. Ẹ wọlé. Á change náà ni. Àbí báwo wà ní. Èmi sì padà. Okay. Màá wá rí yín. Ṣé ti gbọ́? All right. Fẹ́lá wà okay. Okay. Yes, ma. O ṣe kò wá yọjú sí mi o. All right, ma. Lára lórúkọ mi sá. ń gbọ́ ọ̀rẹ́ Fẹlá. Please wake up. My life is empty without you. Fela. Daddy. Yes. Fela ti sọ̀rọ̀. Ẹ kúrò ẹ jẹ́ kí n rí. Fela, how are you? Èmi ni Fela. Nǹkan jáde lẹ́nu ẹ̀. Borokini. Orí ẹ ti pé àbí? Go apologize. I'm sorry if I gave you the wrong impression. I mean, there are some things I didn't make you understand, but alẹ́ ni gbogbo ẹ máa parí. Mo love Lola gan. Mo dẹ̀ lè yanjú. You see, Susan, you're a very beautiful woman. There are men out there that would take you in a heartbeat. Àwọn ọkùnrin gidi tó wà ń ta. Kúrò nílé mi. Jáde kúrò nílé mi. Mo ní kó jáde, ó ya wèrè ni. Jáde! Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa ní ìka o, à ń gbóòórùn ara wa, ò jẹ́ agbóòórùn aṣebi. Ẹni a ní ó fẹ́ ni lójú, ata ló fi sẹ́nu, èyí a ní ó kí ni lẹ́yìn, ẹ̀gún ló fi sọ́wọ́. Ẹni a fẹ́ la mọ̀,
a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o. ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ onírìkíṣí.